ọmọ ìyá Àdùnní ọmọ ìyá Àdùnní o kíkú má pa ọmọ ìyá mi ọmọ ìyá Àdùnní o. ẹ̀pẹ́ ló lè dé lápọ̀n ẹ̀yìn lọ́lọ́run fún òkun ò ṣe é gbé lọ síbì kan ọ̀sà ò ṣe é gbé lọ síbì kan o ẹ̀pẹ́ ló lè dé lápọ̀n ẹ̀yìn lọ́lọ́run fún o. bówó olúgbẹ́ pé ó jíire ló pọ́lẹ́ o bó bá wà rẹ̀ ṣàkójíire nísàrẹ̀ bẹ́ẹ̀ mọ́ jíire bí ó jíire mi ò mọ̀ bí Dr. Tijani Khairulai ọlọ́run wà bá ti jíire àbùṣebùṣe ọkọ̀ Zainab Adéọlá o Tijani mẹ́bí wọ́n náà ni mò ń kí i lọ́wọ́lọ́wọ́ òkú ọdún òsì ikú àṣeyẹ mo bá ọ lóye mo pè ọ́ lórúkọ orúkọ lápè ládéládé èmi bá ọ lóye mo pè ọ́ lórúkọ o mo lórúkọ lápè lọ́balọ́ba àṣe ìṣàmọ́dún o second in command nílọ́mà náà ni mò ń kó bẹ́rẹ́ fún o bàbá Aisha mẹ́bí wọ́n náà ni mò ń kí i lọ́wọ́lọ́wọ́ bàbá Mustapha Tijani mọ́ gbọ́ o bàbá Aliami Tijani mẹ́bí wọ́n náà ni mò ń kó bẹ́rẹ́ fún o àṣe ìṣàmọ́dún o mọ ní fọdún èyí sópin lágbára Ọlọ́run ọba bó bá dọdún orógbó àgbò bó bá dọdún obì àyàn ọdún kan mọ ní dẹ́kámọ́sẹ̀ rọ́mọbì lórí àtẹ ara pápá lábẹ́ tú o ibi kìjàkìjà lábẹ́ ṣin òjòjò níṣòwò kọ́mọlé náà jà kókókó lárọ̀ tálẹ̀ ó mọ bẹ́ẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ ṣu o àtẹlẹsẹ̀ á sì mọ bẹ́ẹ̀ náwó òkú ọdún sì kú àṣeyẹ kò gbó bí olúgbógbó tìrìgbò Dr. Tijani kò gbó bí olúgbógbó tìrìgbò kó tún wá gbó bí àwọn àgbàkàgbà kan èyí tí wọ́n fọmọ wù Sunday ọ̀run jọ sí ikú ní bábẹ́ lòdì àyà fún ọ àrùn níbẹ̀ lòdì àyà fún ọ ìbànújẹ́ ní bábẹ́ lòdì Dr. Tijani ọlọ́run wà àyà fún lágbára ọlọ́run ọba ó ti sọdún èyí òwú ni kò gbó bí olúgbógbó tìrìgbò bóyin ṣe mọ̀ tiẹ̀ nínú afárá ó kú ọdún òsì ikú àṣeyẹ Ọpẹ́yẹmí Ṣẹ̀fíù àbúrò rẹ̀ àtàtà ló pè mí sórí aago nílùú òyìnbó òun àtayára rí kẹ́nà ní wámọ̀kì ọmọ èje mẹ́jọ ó ní oṣù káàkẹ́wì gbẹ̀rànlẹ̀ kò dìde o wọ́n bọ̀ wá bá mi kẹ́gbọ́n mi ni wọ́n bá ń kọ́ ọmọ lọ́jọ́ bí ó ní o ó lókun ọmọ ìyálé gidi gan ló ṣe ní wámọ̀kì ọmọ èje mẹ́jọ ni ẹ̀pẹ́ ló pélé o Dr. Tijani ẹ̀pẹ́ ló pélé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ ẹ̀pẹ́ alárọ̀ mọ́ gbọ́ o ọmọ ogun bọ́dẹ̀dẹ́ ọmọ máa jẹ́ kí máa jẹ́ ènìyàn ọmọ kúkúrú lọ́sàn o ọmọ agùnpọ̀rọ̀ bó bá di lóru ọmọ onígi mẹ́ta níbẹ̀ jù lómi jẹ́ o ìkan sówó nǹkan sọyún ìkan tó kú ló sálárì bàbá sọ́nù ilé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ kúkúrú lọ́sàn mọ́ gbọ́ o ọmọ agùnpọ̀rọ̀ tó bá di lóru ọmọ arówó kùlà àjòyè náà kí wọ́n nulẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọ ọgbẹ̀yìn kò máa ná mọ́ gbọ́ o tó ní bọ́ bá ń sọ̀rọ̀ kánà mọ̀mọ́ wá o ọmọ olómi lẹ́gbẹ́ ọmọ olóbì kan wọ́wọ́ tìrìwọ́ ọmọ olóbì kan wọ́wọ́ tìrìwọ́ èyí tó fẹ́ tẹni àwọ̀ sẹ́rù ẹ̀ ní o nínú ilé àwọn bàbá rẹ̀ ni èyí tó fẹ́ tẹni àwọ̀ sínú gbó ẹranko burúkú àròmú jẹ ọmọ arówó rẹ̀ rù o má rówó rẹ̀ kọ́ torẹ́rú nísìnyí ẹ̀kọ́ kì í sì yàn ọmọ alágbàlá kan rẹ́kẹ́rẹ́kẹ́ mọ́ gbọ́ ọmọ alágbàlá kan rẹ̀kẹ̀rẹ̀kẹ̀ náà kí wọ́n nulẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọ mo lè jẹ́jà o ta ló lẹ́ olómi lẹ́ẹ̀pẹ́ o tó bàbá yín délé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ ọba kò jẹ́sẹ̀ bí ẹrú o èèyàn tó bá bọ̀ dénú lé àwọn bàbá rẹ̀ sùkùsùkù ẹja lẹ́kọ́ lé wọn lọ́wọ́ o èèyàn tí ò bá bọ̀ délé àwọn bàbá rẹ̀ bébé gungun ẹja lẹ́ fún wọn jẹ èmi ti bọ̀ délé àwọn bàbá tó bí ọlọ́mọ kó sùkùsùkù ẹja lé mi lọ́wọ́ o ọmọ orí mẹ́ẹ̀dọ̀ ẹ̀pẹ́ ọmọ alágbàlá kan rẹ́kẹ́rẹ́kẹ́ ọmọ apẹja fẹ́jàjẹ náà kí wọ́n nulẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọ ẹ̀pẹ́ alárọ̀ náà ni mò ń kí i lọ́wọ́lọ́wọ́ happy birthday to you Balikis Tijani ó mọ ní fọdún èyí sópin lágbára Ọlọ́run ọba òkú ọdún ó sì kú àṣeyẹ àbúrò rẹ̀ ló ní wámọ̀kì ọmọ èje mẹ́jọ Ọpẹ́yẹmí Ṣẹ̀fíù ló ti sọdún èyí òwú ni ó ló ṣe tẹ̀mí sí nínú owó nínú ọlá nínú aláfíà ọ̀rọ̀ tó pọ̀ rẹpẹtẹ ni ó ní happy birthday to you o ọmọ ìyá mi ti sọjọ́ bí lónìí mo wá kí kórìjò pẹ́ láyé kó dàgbà kó dògbó lágbára Ọlọ́run ọba o.
ọ̀sà ò ṣe é gbé lọ síbì kan o ẹ̀pẹ́ ló lè dé làkàn ẹ̀yìn lọ́lọ́run fún o.